àìsàn tí ó gbóògùn kí Lédùmarè ọba mi kó má fi ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa wò. Bí èèyàn bá jorí àwọn tó bá jẹ sí àwọn tó bá rí ajára nílé ìwòsàn yóò mọ̀ wípé arábìnrin yìí àdúrà àti àdúrótì rẹpẹtẹ òun ló nílò nílé ìwòsàn tó wà. Àmọ́ oríṣiríṣi nǹkan ló wá ń jáde, oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ń sọ, oríṣiríṣi là ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ òṣèré onítíátà tí wọ́n jẹ́gbẹ́ rẹ̀ tí wọ́n ń sọ lórí ayélujára káàkiri, àwọn tí wọ́n ń béèrè ìrànlọ́wọ́ fún, àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi pé Ajára lóyún ni o, Ajára lóyún ni o, Ajára ní liver problem ni o, ìgbà kan àwọn kan tó ń ṣẹlẹ̀ àwa dìde ìmọ̀ pàtó ohun tó ń ṣe àǹtí Ajára gangan fún ara rẹ̀. Ṣebí wọ́n ní ẹgbẹ́ yẹn bá ṣe ìrìnlá ṣe sọ̀kò rẹ̀, bá a bá dìde ìmọ̀ tó ń ṣe àǹtí Ajára náà látò mọ àwọn nǹkan tí àwa náà bá mọ̀ lóríṣiríṣi léwélégbò táwọn bàbá wa tí àwọn bàbá wa fi ń ṣèwòsàn gbà náà, ṣebí òun lájúwe. Àmọ́ àwọn tí wọ́n jẹ́ òṣèré onítíátà bíi tiẹ̀ tí wọ́n jáde sórí ayélujára wọn ò dídí sọ pàtó ohun tó ń ṣe Ajára gangan, tí eléyìí sílẹ̀ tó sì lè dá nǹkan tí ò dálẹ̀. Àáfàá kan wá jáde, àáfàá yìí sọ̀rọ̀ ó sì gba làákàyè. Nígbà tí mo rí fídíò tá àáfàá yìí ṣe, inú mi sì dùn, ara mi sì yá gágágá. Àmọ́ kó má dàbí pé mi nìkan ni mo dágbọ́rọ̀ náà, ẹ̀gbọ́n tá àáfàá yìí sọ. Ẹ jẹ́ ká mọ irú àìsàn tí ń ṣe Ajára ká lè mọ irú oògùn ìwòsàn tá a ṣe fún un. Àwa ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Ajára ẹ̀yin lẹ fẹ́ pa á torí pé àmọ̀tọ́ àmọ́rọ̀ yín. Àwọn kan sọ pé ó lóyún ni lójú ó dèrò hospital, àwọn kan dẹ̀ sọ pé àìsàn liver, fatty liver ló ní, ìyẹn liver problem. Èwo lòdodo nu méjèèjì tó bá jẹ́ pé ó lóyún ni ibi tí ó wà náà nù, ṣùgbọ́n tó bá jẹ́ pé àìsàn fatty liver ló ní or any type of liver problem, ẹ má dé mọ́ra o, ẹ má dé mọ́lé o, torí pé àwọn àìsàn kan ń bẹ tó jẹ́ pé àwọn hospital ọkàn ní kẹ́ ẹ máa ṣe tẹ́ẹ̀sì ni wọn à ní tán lè ṣe sí o, tó tàkì ọ̀sìn lọ́dọ̀ wọn o. Tán bá ti ṣe tán rí ṣe wọ́n ní ẹ lọ fẹsẹ̀ létò, àwa gangan là ń jẹ́sẹ̀ lé. Àwa tá a jẹ́ herbalist, àwa herbalist, àwa tá a mọ̀ nípa ewé àtegbò, torí ẹni tá ń pè ní herbalist lẹ́ni tó mọ̀ bá ṣe ń lo ewé àtegbò láti fi ṣe ìwòsàn ọmọ aráyé. Àwa ni herbalist, torí ẹlòmíì ọ̀làgbọ̀yé ó ti bìlì pé herbalist babaláwo ni, babaláwo yàtọ̀ sí herbalist. Ẹni tó mọ̀ tán fi ewé ṣe àtegbò ṣe lórí àìsàn ọmọ aráyé ní herbalist. So ọ̀rọ̀ Ajára ológun ọmọ ni o, olódẹ̀ ń tọ́jú ìyá rẹ o, kò gbọ́dọ̀ kú o, torí òṣìṣẹ́lá Muhammad jẹ́ kó yọ pé khairu nas man yanfa'u linnas, ẹni tó lóore jù nú èèyàn òun náà ni ẹni tí ń ṣàǹfààní fáwọn èèyàn. Àwọn ò ní gbà nǹkan kan lọ́wọ́ Ajára o, torí pé onítọ́jú ìyá àti àwọn àbúrò rẹ̀ àtàwọn ẹbí ẹ̀. Àwa náà ó fi yan support ẹ̀, torí tó bá kú àwọn tí ń tọ́jú un ta ló fẹ́ máa tọ́jú wọn. Ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ Ajára ẹ jẹ́ ká mú òótọ́ yín ká máa rọ yín, kí ni tó ṣe Ajára gangan, irú àìsàn wo ní ń ṣe. Àwọn ó ṣe nǹkan rẹ̀ lọ́fẹ̀ẹ́ á dẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí Ajára tí ọmọ pẹ̀lú ògbọ́lọ̀ yọ̀ọ́dẹ̀ níwòsàn. Ọ̀rọ̀ oxygen kọ́ o, àwọn àìsàn kan bẹ ara hospital ipa hospital ọ̀ka o, ẹsẹ̀ ẹlé àwa lẹsẹ̀ ẹlé o, ẹsẹ̀ ẹlé wani tábà ní ẹ lọ fẹsẹ̀ ẹlé tọ̀ nǹkan àwa gangan là ń jẹ́sẹ̀ ẹlé. So torí ìdí eléyìí Ajára ẹ má jẹ́ òdìgbà tó bá kú, Ọlọ́run ọba ò ní jẹ́ kó kú o, Ọlọ́run dá sí. Kọ́mọ ẹ má jẹ́ òdìgbà tó bá tó wá ń kọni pé àfẹ́ kó o lọ Ajára, ìyẹn ò lè ṣe wá láǹfààní kankan, ìyẹn ò lè ṣe wá láǹfààní kankan. Ọlọ́run ní pa Ajára, ẹ jẹ́ kí ẹ gbogbo ayé ọmọ rú àìsàn tó ń ṣe, kì í ṣègbà téèyàn bá kú lẹ́tọ̀ wá máa pariwo pé àìsàn kan báyìí ló sì pa o, àìsàn kan báyìí ló táwọn tó dẹ̀ mọ nǹkan rẹ̀ sí ń bẹ. A máa gbé ń ṣépè ní o, tó bá jẹ́ pé dèdè àìsàn tí ń ṣe nìyẹn tó bá ti pa táwa dẹ̀ mọ nǹkan rẹ̀ tẹ́ẹ̀dẹ̀jẹ̀ ká mọ̀ tí àìsàn yẹn fi pa ẹni àwọn máa gbé ń ṣépè ní. A dẹ̀ mọ̀ pé èpè tá a bá gbé ń ṣẹ́ yọ mọ́ yín. So Ọlọ́run ọba ò ní fẹ́ nìkan kan wálẹ̀ o. Bí gbogbo alágbọ́n tá a fà yìí wí, bàbá wò dáadáa rí pé ọ̀rọ̀ tó gbà lákàyè, ọ̀rọ̀ ọlọ́gbọ́n gbà ńlá fà yìí sọ.
mo sì gbé kùndùsì fáfáà yìí láṣẹ bá mi Èdùmàrè iṣẹ́ olúwa tẹ́ ẹ gbé dání ò ní bàjẹ́. oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn máa ń sọ. ẹ wo tá àfáà yìí wí ṣebí bàbá àmọ́ tó ń ṣàǹtì Ajára òun là á mọ ògùn tá a júwe. ẹni bá sì lóyún kẹ̀dẹ̀rẹ́ ó ní irú oògùn tá a gbọ́dọ̀ lò bẹ́ẹ̀ bá lóyún kó máa ṣàkóbá fọmọ inú rẹ̀. ó bẹ̀ ń lé ìwòsàn ọgbọ́n oxygen sí ní mú oríṣiríṣi nǹkan làwọn èèyàn tó ń sọ. àwọn kan ní kọ́ńtẹ́ǹtì ni àwọn kan ní nígbà kan ni àwọn kan náwọn kan ni. kódà nígbà táwọn kan ń lọgún pé kọ́ńtẹ́ǹtì ni ògbóhùn ló mú ìyálò nẹ́tíwọ̀kì jáde pé ẹ má rò pé kọ́ńtẹ́ǹtì ni ó tá à ń ṣe o àǹtí Ajára nǹkan tó ń ṣe òótọ́ ni o ó ń bẹ ń lé ìwòsàn o. àmọ́ fáfàrí àwa tá a gbọ́ nǹkan tí màmá ló nẹ́tíwọ̀kì sọ nígbà tó ń jáde wá béèrè ìrànlọ́wọ́ fún àǹtí Ajára ẹ̀já tó dọ̀gbọ́n yẹn náà. ẹ̀kálẹ́ ní gbogbo ìgbà tẹ́ bá ti rí fídíò mi ọmọ yín ló nẹ́tíwọ̀kì mo kí yín pé ṣe dáadáa lẹ wá. ó wá sí nǹkan méjì tí mo torí ẹ̀ jáde wá nítorí ọ̀rọ̀ Ajára òun ni mo torí ẹ̀ jáde wá. ẹ̀yin yẹn náà lè advice wa wípé ìdíwé ta fi máa ń post RIP wípé ó máa ń pọ̀ ju pé tí ìkànnì wa bá ṣe nǹkan kan ká support ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mò ń bẹ̀bẹ̀ ni Ajára ó wà ní position tó critical bó ń torí content táwọn èèyàn máa ń ṣe làwọn èèyàn ṣe ń rò kó bóyá content ni kò ń ṣe content lélẹ́yìí o òtútọ́ ọ̀rọ̀ lélẹ́yìí tó ń ṣẹlẹ̀ yìí o kò dẹ̀ ṣe dúró wò ní àyè tí Ajára wà báyìí kò ṣe dúró wò a nídìí support ẹ̀yin èèyàn àdúrà gidigidi a nídìí láti tún ṣe kíni láti ràn wá lọ́wọ́ fún owó ẹ kún mọ̀ pé mi náà network mi báyọ̀ ṣe gbogbo nǹkan báyìí wọ́n jẹ́ àjọmọ̀ tí mo nífẹ̀ẹ́ sí àti pé Ajára àjọmọ̀ tó yẹ kó lọ́ọ̀yà yẹn ó dẹ̀ ní respect kò wá sígbà tájára ríyàn tó fojú ṣe kíni tó fojú pààyàn rí pẹ̀lú ẹsẹ̀ ló máa kúnlẹ̀ ìyẹn tó wá kéré o n tó ń jẹ́ kọ́rọ̀ yìí máa dùn mí lọ́kàn tí mo fi jáde tí mi lè múra mọ́ ni pé kò sí ètò ẹ̀ fún Ajára kò ní bínú ó máa gbà ó tún máa ń sọ̀rọ̀ kan á ní òun fẹ́ lọlé òun fẹ́ lọ fún mọ́mí òun torí pé mọ́mí òun ní stroke so ẹni owó tó bá rí ó fi ń tọ́jú màmá ẹ̀ so kì í ṣe pápá Ajára ò kì í ṣiṣẹ́ kí pé kò kì í rí owó wọ ẹ̀yin náà ṣàmọ̀ condition tájára wà so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn wa nílé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run abẹ̀yìn ni ohun tó tún wá fún ní pé ó tún wá wà nínú oyún àti tẹ̀mọ̀ pé ó lóyún ìgbà tá a máa fi mọ̀ pé ó lóyún la fi pariwo pé lọ sí hospital pẹ̀lú condition tó wà yìí wọ́n gbọ́dọ̀ place ẹ̀ sórí treatment kó máa lò kó oríṣiríṣi àmọ̀ràn tí mo fún Ajára ní December nìyẹn nígbà tá a mọ̀ pé oyún yẹn wà ń bẹ̀ so ó wá yà mí lẹ́nu sí bó ti ṣe ń sọ wípé liver kò yé mi ọ̀rọ̀ oyún la pé ó dẹ̀ lọ location pẹ̀lú ẹ̀ náà ó lè lọ Ìbàdàn ó lè lọ Ọ̀yọ́ kò tí ẹ̀rù condition tó wà rárá so tó fi ń lọ síbi iṣẹ́ so ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ tó lọ kì í ṣe content o ó ń ṣe content ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ jọ̀ọ́ a lè jókòó ká máa wò òun la ṣe tètè bọ́ síta anybody ń pariwo àkáǹtì tó wà lọ́wọ́ tó wá post síta yẹn ó náà ní kẹ́yìn èèyàn wa ẹ bá máa sanwó sínú ẹ̀ dẹni àdúrà dẹni tó bá tún mọ̀ nípa nǹkan tó ń ṣe ẹ tó lè lò nǹkan tó bá tún lè lò fún tó lè jẹ́ kó wà òkè náà kí nira yẹn má pọ̀ jù àṣà o ẹ ṣe o àní ṣàárẹ̀ o àní ṣàìsàn àní dáwọ́ aburú fúnra wa o ẹ ṣe gbọ̀n gbogbo yìí fáǹsì wa Ọlọ́run wà pẹ̀lú yín o. sí gbogbo ara tó gbọ́ báyìí ẹ̀yin onínú dídùn ọlọ́rọ̀ èèyàn kò dìgbà tẹ́mi bá bọ́ tán ká tó máa póòsì RIP lára àwọn nǹkan tá a lè fi ran ara wa lọ́wọ́ náà rèé ṣé bí tẹ́mi gbọ́ ń dẹ̀mí sí àti gbogbo ayé yìí kọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí káwọn náà bá túlẹ̀ mọ̀ tó bá ṣe kí bá a ti ran ara lọ́wọ́ rèé ṣe bí ìbá dáa gbọ́dọ̀ pa àtúwá rí lára àwọn tí wọ́n ń gbé náà wojú àwọn onítíátà kan pé wọn kì í ran ara wọn lọ́wọ́ lásìkò tí nǹkan bá ṣẹlẹ̀ àti kán máa wá tọrọ ọ̀nà lọ́wọ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà àti lọ́wọ́ àwọn gbogbo ọmọ àgbáyé lórí ayélujára ṣebí wọ́n mọ etí wọn máa ń ná sórí pé àáfẹ́ wọ̀ṣẹ̀ pàtí lásán a máa ra tọ́ bí aṣọ 5 million naira lórí ipa fẹ́ ṣe pàtí ìjọ kan ṣe péré àmọ́ tó dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ tá à ń gùn kọ́ àti oríṣiríṣi afẹ́ ayé tí gbogbo wa ń ṣe káàkiri lójú gbàgbà lójú àgbọ̀n pàtí tá a máa ná tó wọ́n sùn lọ rẹ́rẹ́rẹ́ báyìí
gbogbo àsìkò tá a bá nínú gbogbo àsìkò tí ẹnìkan nù wá ń ṣe gọ́lúgọ́lú tẹ́nìkan nù wá ń ṣàárẹ̀ àwọn àbọ̀sọ ayélujára a máa wá tọrọ owó. mo rò pa ààrẹ ni tó tún gbéná wojú àwọn onítíátà kan bẹ́ẹ̀ òun ló ti wá múrò nǹkẹ́ Òṣòdì Òkè jáde òun náà ti wá fi sọ̀rọ̀ ẹ̀gbọ́n tẹ̀wọ̀n náà ti wí. Everyone, this is 12:28. I can't wait till tomorrow because inú lady to send the message to the comment section. Inú lady yẹn bí mi gan. That's why I want to do this tonight. I want everything. I'm going to tag her on this video. I want everything. I want everything. What do you mean by that? I want everything. I want náwó. Have you ever seen me kí n lọ síwájú eléré kí n lọ náwó rí ni? Because you are saying owó tẹ̀ ń ná níwájú eléré. Have you ever seen me kí n mú owó kí n lọ ná níwájú eléré ni? Èló ni mò ń pa? Èló ni mò ń gbà? If you want to write this stupid comment, ó yẹ kẹ́ lọ kọ́ sábẹ́ àwọn tó náwó níwájú eléré ni. You are not supposed to write it. You don't have that right to come and write such thing under my comment section. Ṣé gbádùn ṣá? Ṣórí yín pé ṣá? Do you know how much they spent on Ajara kan tó gbé síta? They've spent over 5 million naira on Ajara kan tó gbé síta. 5 million naira on Ajara kan tó gbé síta. They are doing it secretly. Wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀. Wọ́n fẹ́ kọ́ mọ̀ anything. Ìgbà tágbára àwọn ò gbé mọ́ lèmi fúnra mi tó mọ̀. They did include àwọn èèyàn tó súnmọ́ Ajara. Wọ́n ti contribute over 5 million naira fún Ajara. Èèyàn kan ṣoṣo ó gbé 500,000 naira lẹ̀. And you say they are not helping themselves. They are not. What do you mean by they are not helping themselves? Kí lẹ mean by pé wọ́n help ara wọn? What do you mean? Èmi tí mo dúró síbí báyìí mo mọye tí àwọn colleague mi contribute fún mi every month tí mo fi ń rògùn when I was strong. Did I come to the media? Even not for my colleagues. Did I come to the media? Did I come to beg did I come to beg money from anybody? Èló ni mò ń pa, èló ni mò ń rí. Because you people just open your mouth and start vomiting trash. Tẹ́ bá ti mọ̀wé kékeré báyìí ẹ máa type ni ṣé ẹ wà okay? Ṣé gbádùn? Ṣé wà okay? Ṣé gbádùn? Wọ́n ti dá over 5 million naira fún Ajara. Ìgbà tágbára wọn ò gbé mọ́. Not wá sórí social media. If you don't know something, you will ask. Anyone know níwájú eléré? Have you ever seen me kí n gbówó dání níwájú eléré kí n lọ máa ná? Then if you want to write anything on àwọn tó know, then you go to under comment section àwọn tó know níwájú eléré. You go and write it there, not under my comment section. Are you mad or something? Let's be guided this 2026. So let's be guided. John torí Ọlọ́run, let's be guided. If you come under my page and write rubbish, tí mo dàgbà pé kí ni yẹn ò true, máa gbé fún yín back to back ni. I'm not going to be silent anymore. Aunty ṣé gbádùn? Are you okay? Ṣé gbádùn ṣá? Ṣé gbádùn? ẹ̀yin ọ̀jọ̀gbọ́n onílàákàyè mo mọ̀ pé ẹ̀yin onílàákàyè ńlẹ̀ yín olólùfẹ́ wa onílàákàyè ọlọ́gbọ́n èèyàn ọ̀jọ̀gbọ́n èèyàn ló pọ̀ jù nínú ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa. ẹ jọ̀ọ́ ṣé gbogbo alágbọ́n tí Rónkẹ́ Òṣòdì Òkè wì yìí ọ̀rọ̀ kì í bẹ o. lóòótọ́ bá ti gbìyànjú tápá ti kún ni á jáde fún ìrànlọ́wọ́. kó máa ṣe dàbẹ́ ní pé nígbà tí nǹkan ṣẹlẹ̀ wọn ò ké gbàjarì wọn ò jáde ìrànlọ́wọ́ òun ló ṣẹlẹ̀ sí màmá ló jẹ jọ kí fi jáde gẹ́gẹ́ bí nǹkan táwọn náà sọ. àmọ́ ojú ọ̀rọ̀ tán làwọn èèyàn fi máa wọ̀rọ̀ òun ló fa ti Rónkẹ́ Òṣòdì Òkè yìí náà. àmọ́ ẹja bára wa wí o ẹja tòótọ́ ọ̀rọ̀ fúnra wa. wọ́n ní a kì í fẹ́ tẹ́lẹ̀ ká máa pa làpálàpá. bóyá bá sì ṣe rìn báyìí là á ṣe é sọ̀kò rẹ̀. kí ló ṣe àǹtí Ajara gangan ẹja mọ̀ gẹ́gẹ́ bá àpá àti sọ síwájú. tó bá ṣe pé oyún bá ní dàlámù àmọ́ òwò tá a lò sí. tó bá sì jẹ́ wípé liver problem náà ni àwọn tí wọ́n mọ oyún ìgbìn inú kára àwọn kan bẹ̀ tó ṣe wípé Elédùmarè ọba àbúdìdì fún wọn lẹ́bùn wípé bí nǹkan bá ṣẹlẹ̀ kọ́ mọ ewu tá a jà kọ́ mọ egbò tá a wà tí wọ́n á sì pólò mọ́ra wọn tí ó sì dódindi tí ó sì ṣiṣẹ́ fẹ́ra fẹ́ lò fún. àmọ́ gbogbo ohun tí kálukú yín sì ń sọ̀rọ̀ ayélujára nísìnyí owó náà ni. àwọn àtọ̀kọ́ tí ń bẹ tó ṣe wípé kò bá lé ìwòsàn mú o àbí ká fẹsẹ̀ létọ̀ọ́. kápò dúdú mọ́ra àwọn kálùwé àtẹ̀gbò kí nǹkan náà kó ba lè san. ṣé wàá dìgbà tí olódì Ajara bá ṣe bẹ́ẹ̀
tó lọ ọ̀la tó jáde tó bá ti pé nǹkan tí bá ń ṣe kò bá gbalẹ̀ ìwòsàn mọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ má jà á bò mọ́lé o kó máa jẹ́ wípé àwa fúnra ara wa ńlá gbẹ̀mí lẹ́nu olódi Ajára o láṣẹ ọba mi Èdùmàrè Ajára nǹkan ò ní ṣe ọ́ wàá fẹsẹ̀ rẹ rìn jáde lálàáfíà ara nílé ìwòsàn tó wà ń láṣẹ ọba mi Èdùmàrè ìwọ fún ara rẹ ọ wà á dúpẹ́ lọ́wọ́ ọmọ Nàìjíríà pa àṣẹ àlàáfíà ni ó sì jẹ́ pẹ̀lú àṣẹ ọba mi Èdùmàrè àmọ́ o ẹja agbájára jáde o ẹ má jà á bò mọ́lé ìwòsàn o ẹja gbé jáde o àtàdúrà àtọwọ́ tí Èdùmàrè bá mi bá ní káwọn èèyàn máa fi ṣèrànlọ́wọ́ yóò bàjára lára mu kò ní jù bẹ́ẹ̀ lọ ẹ̀ lólùfẹ́ wa ẹ bá subscribe sí channel yìí àdà kò ní bàjẹ́ ire o.